tó wà nínú wa èèyàn burúkú tí gbogbo wa jẹ́ ló fi checkmate gbogbo wa. Ẹ lọ ka gbogbo àwọn ìwé mímọ́ yẹn dáadáa o àti Quran àti Bible o Ọlọ́run ti checkmate wa gbogbo wa síbẹ̀ o. Ẹ wá jẹ́ kí n rán yín létí tí ẹ bá mọ̀ pé Ọlọ́run ti checkmate wa ṣe mọ̀ pé Solomon ṣe mọ̀ pé ọmọ àlè ní láàrin èmi àti mi. No, don't capture me on that o. I'm trying to analyze something for them. You understand? Ṣe mọ̀ pé David ó pa ọmọọṣẹ́ tó jẹ́ ìyá Solomon tó bí wá fẹ́ ìyá Solomon ní ṣe bẹ́ẹ̀ mọ̀ abẹ́ ẹ̀ mọ̀ abẹ́ ẹ̀ mọ̀ ṣé ẹ̀ mọ̀ tó yẹ pé àwa ni lóde èsì ni ó ní nǹkan tó ṣẹlẹ̀ tí ojú mi fi clear àwa máa pe Solomon lọ́mọ àlè ni but ọmọ àlè tí ó jẹ́ pé bí irú àwa jẹ́ pé inú wa ò da orí wa kú òun ni Ọlọ́run fún ní gbogbo ọgbọ́n tí ò dẹ̀ tí ì fún yàn kankan àbí ẹ̀ ti gbẹ́ pé irú ọgbọ́n tí Ọlọ́run fún Solomon wọ́n ti fún anybody with. I say God check.